bẹ́ẹ̀ bá wá rí ọmọ kéwu Shehu Adam tí ń wo yẹ̀pẹ̀ ẹ sọ fún pé ọmọ àlè ọmọ kéwu ni. ẹ jẹ́ kí n máa wọ́pọ̀ sọ́dọ̀ àlùfáà wa àgbà nílẹ̀ Yorùbá Sheikh Adam Abdullah Al-Ilory rahmatulah alayhi. ìyìn ní pẹ́lọ́dọ̀ bàbá torí pé ọ̀rọ̀ ti bàbá ó dọjọ́ mi ìyìn ní pẹ́ńbẹ̀. àmọ́ nǹkan méjì péré ní kò sọ nínú àwọn àdìọ́kàn tí ò dáa tí bàbá jà lógun ní kíkọ sílẹ̀. alákọ̀ọ́kọ́ ká máa wọṣẹ́. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ lọ́wọ́ nu tíra bàbá wa Adam Abdullah Al-Ilory Al-Islam wa taqalidul jahiliya abambẹ. bàbá ní wàmí kọ̀bílì tanjim nínú tí kò rìn lọ́tọ̀ọ̀tọ̀ pẹ̀lú ká máa wo ìràwọ̀ la ilaha illallah àti ló débi pé àfẹ́ oníràwọ̀ ti wà lásìkò tá a wà yìí. àfẹ́ oníràwọ̀ yóò sì tún lọ sórí rédíò yóò lọ máa pariwo wọn ní ṣé wo oníràwọ̀ la ilaha illallah. bàbá ní nínú níta lè sí papọ̀ mọ́ ìwo ìràwọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti sọ̀rọ̀ nípa àwọn tí ń wo ìràwọ̀ tí wọ́n ti parí wọn wípé kèfèrí ni wọ́n wá ní nínú tí a lè sí pọ̀ mọ́ alikhatu fi ramli òun ni kí èèyàn máa falà sínú iyẹ̀pẹ̀. wọ́n ní watakik alilimi wọ́n ní tó bá mímọ̀ lọ fi ibutọ́lì khati tí yóò jẹ́ àmọ̀ wípé ká máa wo iyẹ̀pẹ̀ òsín nínú ẹ̀sìn kọ imun ala adami subutihi òun náà ni wípé kò true. wọ́n ní kódà ẹ jẹ́ ká yọ àdìsí kalẹ̀ ẹ jẹ́ ká yọ gbogbo ẹ̀ kalẹ̀. wọ́n ní tí èèyàn bá lọ sọ́dọ̀ ẹni tí ń wo iyẹ̀pẹ̀ tó bá bá yàn tó ń wà lọ tó gbé gbogbo ilé ìhùn jáde ó ní tó bá wò tán tó bá ṣe díẹ̀ tó tún tó 30 minutes ẹ tún ní kó tún wọn ní tó gbé jáde lákọ̀ọ́kọ́ ní yóò tún jáde lẹ́ẹ̀kejì ní tó bá sì jáde lóòtú tẹ́ bá tún jẹ́ ó ṣe 15 minutes sí kó tún wọn nǹkan míì ní yóò tún jáde. wọ́n ní pẹ̀lú èyí wọn lásán ìyẹn ó mọ̀ wípé wọ́n múra ká ìṣeré ni. bàbá wa Sheikh Adam ní sọ̀rọ̀ òkè ṣe mi o eléyìí á rí nínú 155 page nínú tírà wọn Al-Islam wa taqalidul jahiliya. bẹ́ẹ̀ bá wá rí ọmọ kéwu Shehu Adam tí ń wo yẹ̀pẹ̀ ẹ sọ fún pé ọmọ àlè ọmọ kéwu ni. àwọn nǹkan pọ̀ tó yẹ kó o mú lára wọn tó mú ìfẹ́ nú ní dọ́là mú ó lẹ́sìn ṣe ni.